Hello ẹ̀yin ti tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, a kú bójú ọjọ́ ṣe rí o, ọjà ọdún bí ọ̀rọ̀ tó ń lọ ní ètò ní ọ̀rọ̀ tó ń lọ. Orúkọ mi ò yí padà, Abímbọ́lá. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ní ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 2022, òun náà ni mo ti fẹ́ sọ díẹ̀ nípa ẹ̀ àti àkíyèsí tí mo rí nǹkan tí ẹ mọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀, èèyàn máa wo okay kí ni positive impact tàbí negative impact tí kíní yìí mú wá. Ǹjẹ́ kí ni àwọn ìgbésẹ̀ tí èèyàn lè gbé? Bóyá kí ni nǹkan míì tí ìwọ náà rí nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí tó lè fi sọ̀rọ̀, tó lè fi ṣe àlàyé. Mo rí pé kíní yìí ó ti ń ṣẹlẹ̀ ó ti ń wá ní gbogbo ìgbà. Ẹ rí i pé ní ká pààyàn ní Nàìjíríà kò ṣe nǹkan tó jẹ́ tuntun. Gbogbo àwọn èèyàn gan ló mọ̀ gbogbo ẹ̀. Kódà ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí lánàá gan, ó mọ̀ pé Nàìjíríà kò ń ṣe ìlú tó jẹ́ pé hell ni láti gbé fún àwọn tí ò bá ti lówó lọ́wọ́. Fún tálákà ni o, kì í ṣe fún àwọn olówó. Fún tálákà, fún àwọn tó jẹ́ pé ní àwọn masses in particular. Àwọn ló dẹ̀ yẹ kí wọ́n lọ síbẹ̀ kan lọ, àwọn tẹ́ bá fi wọ́n sípò. Èmi rò pé àwọn tó jẹ́ citizen ló yẹ kí wọ́n jà fún, nírọ̀ àpárá wọn nìkan ló ń jà fún. Ìgbà tí wọ́n pa ọmọ yẹn, ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní Shehu Shagari College of Education ní Sokoto. Wọ́n dẹ̀ pa nítorí pé ó ṣe blasphemy. Now, right, ìgbà tí Àtíkù ìyẹn vice president àná tó dẹ̀ sọ̀rọ̀, ẹ rí pé ẹni tó làmìlaka nílùú ni wọ́n. Tí irú wọn bá sọ̀rọ̀ kò sí ni àwọn èèyàn máa gbọ́, àwọn èèyàn máa tẹ́tí sí. Though náà nǹkan tó ń sọ yẹn ó lè má ṣe pàtàkì sí wọn, kọ́ńkọ̀ sọ pé I just want to say it for saying sake, but at least àwọn èèyàn ṣe mọ̀ pé wọ́n ṣáà tiẹ̀ sọ̀rọ̀. Now, wọ́n delete post yẹn fi yé wa wípé ní kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú anybody, oníkálukú wọn ṣe life wọn. Ṣe ni wọ́n rí wípé ní everything ó wà okay ní Nàìjíríà yẹn, kò sí nǹkan kan nítorí pé wọ́n ti threat wọn wípé náà ní dìbò fún wọn. Wọ́n ti lose 1 million, wọ́n ti lose kíní kan million votes. Okay now, ìdí tèmi wá fi ń ṣe fídíò yìí ni wípé láti fi bá àwọn Nollywood, Yoruba Nollywood in particular sọ̀rọ̀ wípé tí ojú bá ń ṣe pin, èèyàn máa fi wọn ojú ni pé nǹkan tí ìwọ ojú ń ṣe, nǹkan tó ń ṣe yóò dáa. Ó pọ̀ àpọ̀jù fún wọn tó máa ti ń ṣe àwọn fíìmù wọn. Ẹ rí wípé ní wọ́n tẹ̀ tí wá sọ di wípé ní àwọn Ìbàdàn máa sọ wípé wọ́n fi kan náà pa méjì. Orúkọ Jésù Kristi yẹn ó dùn lẹ́nu wọn láti fi, wọ́n kò ṣátá ẹ̀, wọ́n rubbish ẹ̀. Àwọn bíi àwọn ọ̀rọ̀ tí mo lè lò, mo máa fẹ́ ṣẹ́nu kù láti sọ nítorí wípé ní ẹ mọ̀ bí mo ṣe sọ nínú fídíò tí mo ṣe náà pé ní ẹ̀sìn wà sensitive. Pé ò gba ẹ̀sìn mi gbọ́ kò mí pé kí bẹ lórí náà, kò dẹ̀ mí pé kí wọ́n máa sọ̀rọ̀ àbùkù, kí máa sọ̀rọ̀ àbùkù sínú ẹ̀sìn yẹn. No, ẹ rí i pé àfíìsì ọwọ́ ìyẹn ọkọ Mide Martins ó yá sí lẹ́nu jù. Gbogbo fíìmù tó bá ti ń ṣe báyìí yẹn àfíìsì náà ni àfíìsì ọwọ́ Abíọ́dún ó yá sí lẹ́nu jù. Kíní náà ó mà bàjẹ́ o, kíní náà ó bàjẹ́ pé orúkọ Jésù yẹn ó máa rubbish ẹ̀, ó máa rubbish orúkọ Jésù yẹn. So dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Èyí tó kúra ẹ̀ ní Òkèlè Túndé Usman, ẹ rí wípé ní ìkọjáyè náà pọ̀, àwọn èèyàn ní ìkọjáyè gbà bí orí èèyàn tó wà lórí kẹ̀kẹ́ tó dẹ̀ ń sùn. Èyí tó ṣẹnu pẹ́yẹpẹ́yẹ, àwọn tẹ́ pé èébú kún ara wọn. Ẹ wá dìde, orúkọ tẹ́yìn rubbish yẹn àwọn kan gbàgbọ́ nínú ẹ̀ náà. Orúkọ tẹ́yìn mú tẹ̀kọ̀ ń ṣátá, tẹ̀kọ̀ ń bẹnu àtẹ́lù. Kí ló tún lè wà mọ́ blasphemy ju irú nǹkan tẹ́yìn ṣe yẹn lọ? Àbí ẹ mọ̀ pé blasphemy ni? Blasphemy ni náà ìsọ̀rọ̀ òdì ni tí ò dẹ̀ sí nǹkan kan tá lè sọ nípa bí kò ṣe pé ìsọ̀rọ̀ òdì. Wọ́n ní nǹkan tí ò bá ti dà kò lórúkọ méjì. Ṣé ẹ̀yin ò mọ̀ pé ìsọ̀rọ̀ òdì ni nǹkan tẹ́ ń ṣe? Ìkan ṣe fíìmù kan láìpẹ́, èmi ò mọ orúkọ gẹ́ẹ̀, mo try láti wo fíìmù yẹn náà torí ọkọ tèmi wò bẹ̀ tó náà ti gbàgbé title fíìmù yẹn. Òun náà ó condemn ẹ̀ nígbà tó wo fíìmù yẹn níbi last week torí any film tí má ti rí tí wọ́n ti fẹ́ gbé jáde tí wọ́n ti ń tán polówó, ìyẹn gan-an máa focus tí wọ́n bá ti ń ṣe ìpolówó, tí wọ́n bá ti ń ṣe bíi 2 million àwọn trailers tí wọ́n kọ́kọ́ máa ṣe yẹn náà. Ibi tí wọ́n bá ti rí pé tí ò da yẹn ibẹ̀ ni wọ́n máa focus. Kàlẹ́ndà Jésù Kristi ó wá mú ọ̀bẹ ó fi ń ya. Kí ni nǹkan tẹ́ ń try láti project? Kí o ṣe fíìmù pé okay Ọlọ́run ò gbàdúrà ẹ̀. Ṣé Ọlọ́run jẹ́ magician ni nínú fíìmù yẹn tó ṣe? Torí mi ò wò, ṣùgbọ́n
ọkọ tèmi wò òun náà dẹ̀ sọ pé àbó ní kẹ́ ẹ̀ ṣe lè ṣerú nǹkan báyìí kí ni wà too sensitive jù now ẹ̀sìn la pé now this is religion àwọn kan lélẹ́yìí now ẹ̀yin dẹ̀ rubbish mo dẹ̀ mọ̀ wípé irú gẹ́yẹn gan Christian ni àwọn tó bá ti wo fíìmù tí mò ń sọ wọ́n máa mọ nǹkan tí mò ń sọ yìí wọ́n ti máa fi ṣe bẹ́ẹ̀ yẹn tàbí Sanyeri wọ́n so bàjẹ́ kinní yẹn débi wípé ní òun náà á kò fẹnu ṣáta orúkọ Jésù Kristi ṣé àwọn Muslim nìkan ló wo fíìmù yìí ni tẹ́ fi rò wípé ní ẹ̀kọ́ lè rọ́bìṣì ẹ̀sìn míì ṣé àwọn Muslim nìkan ló wo fíìmù yìí ni àwọn míì so wà decent débi nínú ẹ̀sìn yẹn débi wípé wọ́n wà so decent wọ́n wà gbogbo nǹkan tó máa fẹ́ ṣe wọ́n caution ara wọn tó yẹ wípé ní èmi kò máa ń béèrè pé ṣé àwọn iléeṣẹ́ ní lágbájá ìṣe Christian àbí Muslim mo máa ń béèrè lọ́wọ́ àwọn tá a bá jọ wo fíìmù gbà mí àmì ànúkẹ́ ṣé o mọ̀ pé ní Christian ni ṣé o mọ̀ pé Muslim ni torí wọ́n ti rí wípé ní àwọn gbọ́dọ̀ tàbùkù ẹ̀sìn míì tó jẹ́ pé ní wọ́n pọ́n ẹ̀sìn yẹn lé wọ́n pọ́n ẹ̀sìn tó ní kálukú wọn pọ́n lé kí ló dé èèyàn bá jẹ́ babaláwo èèyàn bá jẹ́ àwọn tó jẹ́ traditional àwọn kan ní traditionalist náà ẹ kò bẹ̀rẹ̀ sí ní rubbish wọn ẹ bẹ̀rẹ̀ sí ní rubbish wọn in the case of pé because in the line of pé ẹ̀ ń ṣe film it is wrong kò yẹ kò tiẹ̀ ṣe gbọ́ ó wrong now ìgbà tẹ́yìn bá ń pa ẹ̀sìn títí yín mọ́ tí ẹ̀fẹ́ kẹ́ni kankan rubbish ẹ̀sìn yín tẹ́yìn dẹ̀ ń rubbish ẹ̀sìn ẹlòmíì mo sì ti máa ṣe fídíò lórí àwọn mẹ́ta tí mo bẹ́ẹ̀ náà ni àti Fẹ́mi Adébáyọ̀ náà kí ló dé why tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ yẹn why tó mo wá fẹ́ èmi wá ń béèrè lọ́wọ́ wọn sì pé ṣé ní censor board tó jẹ́ pé tẹ bá ṣe fíìmù tó jẹ́ pé ó wà glaring pé ok nísìnyí báyìí bóyá mọ́tò mistakenly ó pa mọ́tò méjì wọ́n jọ collide ìkan dẹ̀ kú àní rẹ́jẹ̀ pàtó wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ àwọn kan lára wọn ní pé torí pé censor wọ́n ní pé àwọn gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ sí i tẹ́ bá ń ṣe fíìmù wípé ní òkè kí ọkùnrin àti obìnrin kí wọ́n jọ lájọṣepọ̀ kí wọ́n ríra wọn kí wọ́n bára wọn ní sùn ẹ rí i pé máa bórí orí kinní yẹn sìn tàbí kí ẹ fi duvet ẹ fi cover gbogbo ara yín because ẹ ti mọ̀ pé censor board nǹkan tí wọ́n sọ nìyẹn ẹ ní nǹkan tó jẹ́ pé ní why you I don't know why tẹ́ fi ń àwọn nǹkan tó jẹ́ wípé ní àwọn tẹ́ pè ní moral tẹ́ pè ní òkè àwọn òkè moral nítorí pé àwọn kékeré lè wo fíìmù yẹn òkè ṣé kìí ṣe moral nígbà tẹ́yìn sọ̀rọ̀ òdì sí orúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ni o orúkọ Jésù tẹ́yìn sọ̀rọ̀ sí tẹ́yìn ṣátá yẹn àwọn kan gbàgbọ́ nínú ẹ̀ náà àwọn kan gbàgbọ́ nínú orúkọ yẹn ẹ stop gbogbo rádaràdà tẹ́yìn ṣe tẹ́ bá tẹ́ ṣe fíìmù tẹ́ bá dẹ̀ ti ní fíìmù ṣe ẹ kó gbá yín wọlé tẹ́ bá ti ní fíìmù tẹ́ fẹ́ ṣe ẹ kó gbá yín wọlé nobody is forcing you to produce any movie movie wo náà lẹ́ ń produce movie tí ẹ kọ́yàn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí wọ́n fẹ́ fi sọ̀rọ̀ sórúkọ Jésù yẹn ẹ kò sọ bó ṣe wù yín ni ṣé àwọn Muslim nìkan lè rò kó wo fíìmù yìí ni kì í ṣe Muslim nìkan ló wo fíìmù yìí náà àìmọye àwọn ìgbàgbèjà àwọn èèyàn tó àwọn èèyàn tó mọ Ọlọ́run gan tó gbọ́ Ọlọ́run gbára wọ́n wo fíìmù yìí náà irú nǹkan tẹ́yìn ṣe yẹn tẹ́yìn ń bú ẹ̀sìn mi ṣé irú ẹni yẹn gan kò ní fẹ́ lọ sínú ẹ̀sìn kan káwò pé kàn yín máa jẹ́ bọ́n ṣe ń ṣátá ẹ̀sìn kan nǹkan táwọn tí ò gbọ́ Ọlọ́run gbọ́ rárá yẹn wọn ti lè rí wọn nínú irú wà bàjẹ́ bẹ́ẹ̀ yẹn lè rí wọn ò ní ṣátá ẹ̀sìn mi nítorí pé ẹ̀sìn titi wọn àwọn ti wà bókè Ọlọ́run yìí àwọn ò gbàgbọ́ nínú ẹ̀ èèyàn ò dé lè mú anybody sí nǹkan tó wà oníkálukú ló lè ṣe náà tó wá ti wà above 18 ó lè decide láti máa nǹkan tó wà wò ló lè ṣe náà ṣùgbọ́n ẹ̀yin Nollywood yẹn ó ti pàpọ̀jù fún yín jù ìsọkúsọ yín ti pọ̀jù kò sí nǹkan tí wọ́n ní sọ lórí tó bá ti jẹ́ pé lórí ìjọ yẹn gan ni kò bá má tiẹ̀ dùn mí àwọn tó dẹ̀ ń fún wọn níjọ wọ́n ti ṣe fíìmù kan náà ìyá ìjọ àwọn tó ń fún wọn ní ṣọ́ọ̀ṣì wọn lò bóyá kẹ́ lọ kọ́ ṣọ́ọ̀ṣì ti yín kẹ́ lè máa ṣe rárá tẹ́ fẹ́ ṣe ń bẹ̀ ṣe ti gbọ́ àwọn tó ń fún yín ní ṣọ́ọ̀ṣì lò tó ń fún yín ní ṣọ́ọ̀ṣì láti lò wọ́n yìí dẹ̀rù pé wọ́n jẹ̀bi láti jẹ́ pé bóyá pé request wọ́n dẹ̀ grant request yín ṣé wọ́n jẹ̀bi ni ẹ wà máa rubbish orúkọ Ọlọ́run tí wọ́n pè ẹ̀yin dẹ̀ ń pa titi yín mọ́ bó làwọn wọ́n ní nǹkan tó bá fẹ́ káwọn èèyàn ṣe sí ẹ̀ ìwọ náà ṣe sẹ́lòmíì náà treat others the way you also want to be treated ẹ
má jẹ́ ká nítorí pé àwọn kan dákẹ́ nítorí pé àwọn kan tutù wọn ò lè sọ̀rọ̀ àbí bóyá pé bóyá ẹ̀yin fẹ́ rò pé bóyá pé òkè títí yín ẹ̀sìn kan ọ̀gá jẹ̀ ẹ̀sìn kan lọ́nà án ẹ wá torí bẹ́ẹ̀ kódà tẹ́mi bá ní kinní màá ti sọ̀rọ̀ gidi gan sí yín pé àwọn tó súnmọ́ mi ò gbọdọ̀ wo fíìmù yín kankan mọ́ kí ló dé ẹ ṣé wà bàjẹ́ wà tí ò da ẹ rò pé nǹkan gidi ni wà tí ò da wà tí ò bójúmu rárá èèyàn á dẹ̀ lọ sínú ìjọ títí yín ẹ lọ ṣàdúrà ẹ dẹ̀ ń ba orúkọ tí àwọn kan gbàgbọ́ nínú ẹ dẹ̀ ń ba orúkọ náà jẹ́ kẹkẹkẹ ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ stop òṣì tẹ́ ń ṣe ẹ stop rádaràdà tẹ́ ń ṣe bá fẹ́ ṣe fíìmù kẹ́ ṣe fíìmù tó bá dẹ̀ ti ní ṣe fíìmù ẹ kúrò ẹ jẹ́ ká rí mú mi ṣé báwọn ẹgbẹ́ yín ṣe ń ṣe nìyẹn ṣé àwọn ẹgbẹ́ yín tó wà ṣé bọ́n ṣe nìyẹn